pààyàn kí ló dé. ẹ jẹ́ kí n pa tó bá máa kókó kú dànù kí irú eléyìí máa sọ pé ó ń lóyún fún mi eléyìí. ń gbọ́. mo lóyún fún. o lóyún fún. kò sẹ́ni tí òun rọ́mọbìnrin lọ́dọ̀ ẹ̀ èmi pápá ń rí lọ́dọ̀ ẹ̀ ní gbogbo ìgbà. mo rò pé ojú títí ń rí ìrìkúrí àbí eléyìí á wá sọ́dọ̀ mi á jẹ á mu tó bá tún lọ máa tún fún lọ́wọ́ ó wá lọ lóyún fún mi ṣáájọ ṣàdéhùn oyún ni dáhùn. olè ọ̀lẹ aṣẹ́wó. ṣé ó dá ọ lójú pé òun ló lójú inú ẹ̀. òun ni mi ìdẹ̀lẹ́ lómi yàtọ̀ sóhun. òun náà òun ò lẹ́lòmí yàtọ̀ sí wọn. mo rò pé ẹ ti jọ ṣí ẹ ti jọ ṣí ẹ rí àbí. bá para yín o. màmá tí ó bá kí n ṣe àgbàlagbà tẹ jẹ́ ni. gbogbo nǹkan tẹ ti ń sọ látàárọ̀ mi bá ti ṣe wèrè gidi fún yín Yẹmisí sọ pé mi mo fún òun lóyún àbí kò jẹ́ rìpítẹ̀ òun ló jókòó yìí kò jẹ́ tún sọ. ń gbọ́ sọ̀rọ̀. ṣé ìgúnjọ torí Ọlọ́run ìwọ ló fún mi lóyún jọ bá mi bẹ̀. èmi mo fún ẹ lóyún àwọn ọkùnrin tí mo ti ń bá pàdé lọ́dún ẹ kọ́ ó kéré jù mo mọ 5 nínú wọn. dé máa wo mi ò fẹ́ kọ̀ọ̀kan nu wọn ọ̀rẹ́ mi lásán ni wọ́n ó kàn máa wá ń kí mi. ṣe gbọ́ nǹkan tó ń sọ ọ̀rẹ́ òun lásán ni wọ́n ṣe gbọ́ nǹkan tó ń sọ. wo bàbá mi tèmi ni o wò ṣó ti yé ẹ báyìí sórí bá ṣe máa yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ o ni mo fẹ́ bẹ̀ fún báyìí. èmi gan mi ò ń ṣọmọdé gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò yé mi mo sì mọ̀ pé tí ọmọkùnrin ò báyìí tí ì ṣetán láti ṣètò ọmọ bíbí àbí kó fẹ́ fẹ́yàwó tọ́rọ̀ lóyún bá dé báyìí ó máa ń fa èdè àìyedè gbogbo ẹ̀ ló yé mi sóyé àmọ́ kinní kan ni mo fẹ́ kó ṣe fún mi kó ṣáà ti gbà pé ìwọ ló ní oyún inú ẹ̀. kí lẹ wí èmi mo lóyún àbí mo rò pé èèyàn gidi ni yín ni ẹ sì jókòó sí ibà àbí ẹ rí nǹkan tí màá ṣe fún yín máa pààyàn sí bíbá yín sínsìn ẹ sì jókòó dáadáa ọ̀ṣẹ́ gbọ́ ẹ sì jókòó àbí ẹ sì jókòó ọlọ́run máa bẹ́ orí yín báyìí ni ẹ sì jókòó ṣẹ́ gbọ́ Yẹmisí lẹ́mu ẹ máa. sista onírìnkùnrin yẹn wà níbí òwe mọ́ báyé jẹ́ àǹtí oníwọ̀kùwọ̀ ẹ wà níbí òwe mọ́ báyé jẹ́ múndíá oníwọ̀kùwọ̀ tí ń polówó ẹ jọ̀wọ́ ẹ mọ́ báyé jẹ́ ọjọ́ ọ̀la yín ní kẹrù ẹ fi yẹ̀dẹ́nu òwe mọ́ báyé jẹ́ obìnrin òwe mọ́ báyé jẹ́ obìnrin òwe mọ́ báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé òwe mọ́ báyé jẹ́ obìnrin òwe mọ́ báyé jẹ́ obìnrin òwe mọ́ báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé òwe mọ́ báyé jẹ́ mo wà tó wò sí oṣù mi o ohun àgbọ́sọlé ayé dà o ń bí àṣà gbèrè di iṣẹ́ àdélébọ̀ ń fi ṣìnà ṣoge pẹ́ńpẹ́ bí àṣà àǹtí sóyòyò àfarapawó ẹ mọ́ báyé jẹ́ ibi ẹ bá ṣàyẹ̀dé ayé àmọ́ pẹ̀ṣọ òun ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé ò ẹ mọ́ báyé jẹ́ kò ní ṣẹ́kọ̀ọ́ lábọ̀ àǹfààní àdúgbò kó dákun. ń bọ́ ló dà. mo ń lọlé mà. ó lọ sílé. bẹ́ẹ̀ni. kí laago wí lọ́wọ́ ẹ̀ ń bẹ̀. ìgbà yẹn wá ń kọ́ àwọn tó kù ẹ̀ ń kọ́. wọ́n wà nílé wọn ṣiṣẹ́ mà. àwọn yẹn wọn ò nílé tán fẹ́ lọ. dẹ́mi ló ṣáwọn yóò nílé tán fẹ́ lọ. ẹ má bínú mà ara mi ò yá mo wá ní kí sáré lọ sọ́sìpìtì. ṣé o ti sọ yẹn fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí má bínú ọ̀rọ̀ kí má bínú kọ́ ìgbà tó bá wù ẹ́ ló máa wá síbi iṣẹ́ ìjọ́ tó bá wá náà aago tó bá wù ẹ́ ló máa dé aago tó bá tún wù ẹ́ náà ló tún máa kú ló máa sọ pé òun lọ àbí ṣé máa ń ṣe ilé ayé nìyẹn mo bí ṣé máa ń ṣe ọ̀rọ̀ kí má bínú kọ́ mi ò bínú sórí ọ̀gá tá ọ̀gá ọ̀tà owó aláàrú àpè tí tèmi ló bá mi débi tí mo wà tí ẹ náà nìyẹn kó jẹ́ kó máa bẹ́ẹ̀ lọ máa lọ lé oṣù tó gbọ́.
pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán ó pẹ́ títí epo àtúnlẹ̀mọ́. àǹtí mi. àyẹ̀wò báwo ni mo wà. Ó ga. Mo tiẹ̀ bá yín dáadáa fàájì lẹ wà o. A ní ká mi ilé iṣẹ́ mi wà ní. Ilé iṣẹ́ mi yín. Àǹtí mi ẹ̀ sọ jí rárá ó dẹ̀ máa ń dùn mí gan jẹ̀jídẹ̀dí ní nǹkan tẹ̀ mú yín náà. Ó ṣàmù pé gan tó ní òun kọjá yẹ. Ṣé kéèyàn tún máa yé jẹ ṣó tún wà ní kọjá yẹ báyìí. Ó yẹ mi sí máa lọ wí bẹ́ẹ̀. Anyway ń lé mọ aṣọ mi ń kọ́ mo ti parí ẹ̀. Tọ́lú. Ṣé ṣó pẹ̀lú ọ̀gá? Fat tó bá ń wà láìpẹ́. Mo tún ti wà pa. Ó ṣe náà ìjà ohun mi. Ó wà pa gan-an wá ti lọ láìpẹ́ yìí. In fact ẹ wo ẹgbẹ́ síbẹ̀ àǹtí àbíkílẹ̀. Ó fine. Ó wà pàrọ̀. Ẹ ṣe ìgbà tí mi láǹtí òṣì ebi gan lábúrò ìdẹ̀jàre. Ṣé mi jẹ́ inú wúṣà? Àfi tó bá tún máa sanwó lé lókun. Màá rí ní tí bá ti dé máa fún yín ní gbogbo feedback. Okay. Sísà, ó ṣe máa ìdíyà ó dàbọ̀. Ọ̀rẹ́ mi kú jókòó. Níbo ló ti bọ́ mọ́tàrí ò balẹ̀ tó ń gbọ̀n bí ewé jóbélé yìí? ṣé yẹ mi sí àdúgbò bí iná ló ń gbé ó dẹ̀ máa ń gbàṣọ wá fún mi kí n bá òun ó tán. Má jẹ́ ojú bẹ́ẹ̀ yẹn lọ o. Torí eléyìí wọn gbọ́dọ̀ rí mọ́yàn rárá. Ààrẹ ò tiẹ̀ balẹ̀ kankan ṣe ló ṣe bí omi gbóná. Ibẹ̀ gbọ́dọ̀ wà kí ọ fún gan. Ó pẹ́ títí epo àtúnlẹ̀bù ó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán ó pẹ́ títí epo àtúnlẹ̀bù ó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán ìwọ lànà ìwọ. pàtó wọn fún wa lówó sọ́dọ̀ àǹtí àdùnní ó ṣe sọ fún wa ó kàn dá wa dúró for nothing. Ó ṣàmọ̀ pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀. Mo ní kí tún ju tuntun fún wọn lọ́tẹ̀ yìí. Ẹwà aṣọ mi ó lè kú ẹjọ́. Wọ́n máa gbà ní. wo yẹmi sí ó ti tó ṣáà lọ múra àárọ̀ lọ́jà. tó bá pẹ́ jù máa jẹ́ ilẹ̀ ni o. Ọ̀rẹ́ mi ẹ má já mi lẹ̀ o Ọlọ́run ní já yín lẹ̀ o. Ṣàmúra èmi sì fẹ́ wẹ̀ náà. yẹmi sí o tún máa wẹ̀. jẹ́ kó lọ wẹ̀ kó wẹ gbogbo tàná dànù kúrò lára àwọn kan tó lè kó bọ́jà. lọ́wẹ̀. ó dé nìyẹn ló rẹ̀ mú ọjọ́ tó dalẹ̀ tán ó pẹ́ títí epo àtúnlẹ̀bù ó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò ọjọ́ tó dalẹ̀ tán ó pẹ́ títí epo àtúnlẹ̀bù ó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò ọjọ́ tó dalẹ̀ tán. tọ́hún mi bá rojọ́ fún ẹ tí ìjọba bá já ìwọ gbàgbé yẹn má sọ anything mọ́ ó ṣe sọ̀rọ̀ gidi ni ó kì í má wọlé màá bẹ̀ sọ later ó ti bọ̀ mo wà ní conference meeting kan ṣùgbọ́n ok ó ṣe délé bọ̀bọ̀ mo fi yẹn lè ṣó wa mi wà pa rárá ilẹ̀ ń ṣú lọ àwọn ọmọ tí mo ní kó lọ bá mi kó wá àti ìrí wọn kí ló ń ṣẹlẹ̀. délé ìwọ ò ṣe ní sùúrù wọn ní tá à ń gbéyàwó àbá kò kí ń ṣe kíni kò kí ń gárun. má lọ bẹ rárá ìyàwó kẹ èmi ò sọ fẹ́ pé kó lọ mọ́mọ́ wá ti máa fẹ́ ti máa sọ di ìyàwó àtọmọ mi wà ń lo òyìnbó mẹ́ mi ní ìdẹ. èmi náà mọ̀ pé ò wáyà o mo fi ń pòwe fún ẹ ni. ọgẹrẹ bá a nídìí ìyàwó rárá ṣùgbọ́n tó bá ń bọ̀ láti ìlú kan tó yẹ pé iṣu funfun náà máa ń jẹ ń bẹ̀ tó wá délùú tó máa ń jẹṣu dúdú wọn náà fẹ́ bá wọn jẹ́ o ní tí mo kàn fẹ́ fi ṣe mọ̀ kákan fi nǹkan panu ẹran àlejò ó yẹ náà. ẹ omi pé tí bọ̀yì bá ń jẹ ráìsì ẹlẹ̀ wọn láti máa ṣe ń diet àbí. ayé ajá. mẹ́ta nífẹ̀ẹ́ òwe mi nìkan ó yẹ. mi ò gbọ́ Yorùbá. Tripoli nínú ọlọ́tẹ̀. ìwọ nìkan kò sí wàhálà sórí mẹ́ta tó sọ yẹn ọmọ mi ló ṣe kí ni ọ̀nà ní bọ́dì ẹ bàbá gọ̀ ló náà mí ẹ ọmọ mi aṣorí fún ẹ wàá dákú tọ́wọ́n ti burú bá sọ pé kò sí burú jì kò sí wàhálà náà sọ. ó dà pé àwọn lélẹ́yìí hello ibo lẹ wà ẹ máa bọ̀ ẹnì kan júwe restaurant wọn fún yín ẹ wọlé wá ibẹ̀ láwà ẹ máa bọ̀. That's nice. Délé ni ó ṣẹ̀dẹ̀ láti England ní ìjẹta ni
ó lè ní kó wá bá a ṣe fàájì for 3 days ẹ mọ̀. ká ṣe fàájì. ẹ̀yin tí a mú ṣẹlẹ̀ kí n paṣẹ àpò kí fàájì yẹn lè máa lọ. má ṣe yẹn kí là ń paṣẹ àpò fún gbà tẹ́ pé wò kúkú ní pẹ́ o ti fi wá mọ́ra wa kó máa lọ lókun. jẹ́ ká kó máa lọ sókè gbogbo àfẹ̀jẹ́ àfẹ̀mú kó máa bá wa yàrá ìwọ òde ní pẹ́ wàá máa lọ ká dẹ̀ máa ṣe nǹkan. ò ṣe tẹ bọ́ọ̀sì ẹgbọ́n ẹ̀ tí a ṣe ká. kúlẹ̀ o. Yẹ́misí ńbo ló ti ń bọ̀ ńbo ló ti ń jí bọ̀ láàárọ̀ yìí ńbo ló ti ń bọ̀. mọ́mí ẹ má bínú ẹ wo mo rántí sọ fún yín ni o ọmọ kan níbi iṣẹ́ mi ẹ̀gbọ́n ẹ̀ ń ṣe kò mọ̀ mo dẹ̀ sì gbàgbé pàànà ni abáníkà tẹ̀lé lọ ṣe dẹ̀ rí ibi tá a lọ yìí Agége lọ́hùn ibẹ̀ ti jìnnà jù. ó jìnnà gan-an Agége lọ́hùn ìyẹn ló wá ní pé kí wọ́n máa jí bọ̀ ní ìdájí láàárọ̀ Yẹ́misí nítorí Ọlọ́run ó ṣe jẹ́ pé ìwà òṣì ìwà ìranù yìí ó fẹ́ jáwọ́ nú ẹ̀ ṣọ́mọdé kan lọ látànà tó máa ṣẹ̀ṣẹ̀ wá wọlé láàárọ̀ tó máa jí wọlé láàárọ̀ Yẹ́misí nítorí Ọlọ́run Yẹ́misí. mọ́mí ẹ má bínú ẹ dẹ̀ máa wo mo ti fẹ́ wálé lálẹ́ àná ṣùgbọ́n ìgbà tílẹ̀ ti ṣú jù mọ́ pé kí má lọ fẹ̀mí mi wéwu. fẹ̀mí ara ẹ wéwu èyí tó wá ń ṣe yìí kì í ṣe pé òun fẹ̀mí ara ẹ wéwu ó tiẹ̀ ti fi wéwu tẹ́lẹ̀ náà nítorí gbogbo ìrìn pálapàla ìrìn òṣì tó ń rìn ta sọsọsọsọ títí tó gbọ́ tó gbà ó ń rí rìsọ́ọ̀tì èrè òun lọmọ tó bí kalẹ̀ yìí àkókò mọ bàbá tó bí àmẹ́ tó bí fún àdẹ̀sọ́sọ́sọ́sọ́sọ́ olóògbọ́ òògbà wo àtú ẹ ti ara ẹ ló wà ọlọ́run kú ṣe ibi tọ́lọ́run ràn mí lọ́wọ́ dé ni mo ti ṣe tèmi tó èèyàn kan ò lè sọ pé mi ò ṣe tó ṣó ti yé ẹ báyìí tó bá àwọn ẹ̀kọ́ balẹ̀ ayé ara ẹ jẹ́ kò sí ìtókàn mi èmi ti sọ tèmi náà. mo ṣáàtì ní kẹ́ má bínú. ara ẹni ó bẹ ewo ń tèmi bẹ ara ẹni ó bẹ alágẹmọ ti bímọ ẹ tán àìmọjọ kù sọ́wọ́ ẹ ọwọ́ ẹ ló wà ìwọ ṣàbálẹ̀ ara ẹ jẹ́ bàjẹ́ tán ewo ń tèmi bẹ mo ti sọ tèmi. mo rí pé mọ́tò ẹ̀ ló park síbí mo dẹ̀ sọ pé ò ní jìnnà síbi mọ́tò yẹn rárá mo fi ní kí n ṣára kí n dúró dè ká jíjọ ríra. ẹ dúró dè mí fún kí ni ẹ dá mi ló ẹ dúró dè mí fún kí ni ṣé mo sọ fún yín pé mo lọ́kọ lé mi ì dẹ̀ kí n ṣerú nǹkan báyẹn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Adùnní ó yẹ kó yé ẹ náà. ó yẹ kó yé mi pé kí ni ẹ dá mi lóhùn ẹ wo ẹ má kó bá mi o ṣé bẹ́ẹ̀ níyàwó ti yín lé chief ilé yín ti kú ó bẹ̀ yín torí ẹ má kó bá mi kẹ́ fi mí sílẹ̀. Àdùnní ilé mi ò kú kí n má yọ irú màá palọ̀ kan fún ẹ bẹ́ẹ̀ kí wàá máa ẹ̀jọ́ rẹ̀ máa tọ́jú ẹ̀ mo rìsáàbù ẹ̀ lẹ̀ fún ẹ ní. ẹ tọ́jú mi. bẹ́ẹ̀ni. ṣé ìrítẹ́rí mi yìí ẹ lọ́wọ́ ìyá lára mi àbí. ẹ wò ó tọ́ bẹ́ẹ̀ mo ti sọ fún yín ẹ fi mí lọ́rùn sílẹ̀ tẹ́ ẹ bá fi mí lọ́rùn sílẹ̀ ẹ rí wàhálà ọmọ sọfẹ ẹ rí wàhálà. Àdùnní. oṣù mẹ́fà sẹ́yìn mà ní o ni mo bá pàdé arákùnrin ó lóun Chief Akínọlá ló bá dé sọ fún mi pé òun nífẹ̀ẹ́ mi mo dé sọ fún pé mi ò kì í ṣe sisi mo ti lọ́kọ ó tán
kò ju yẹn lọ. kò ju yẹn lọ. ìyẹn ò le rárá. yóò wo ni wọ́n tún ń sọ báyìí. àní kò le rárá. ṣóbìnrin tó wà nílé ọkọ tún máa ń ṣàgbèrè ni. ìyẹn ò kí ń ṣàgbèrè, gbajúmọ̀ ni. gbajúmọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀wẹ̀ jẹ́ ń sọ fún yín, mo mọ̀ pé nítorí ọkọ yín lẹ ṣe ń ṣe báyìí. ṣé yín mọ̀ kọ́tọ́ ọkọ yín ṣe ń ta pẹ̀lú obìnrin mi ni. ẹ wò ẹ lè jù mí lọ lọ́jọ́ orí o, ṣùgbọ́n ibi tẹ́sẹ̀ tèmi ti dé àti ojú mi, nǹkan tójú mi ti rí kò kéré rárá. ṣe ti gbọ́, kò dẹ̀ sí ọkùnrin kan tó máa lówó lọ́wọ́ tó máa tẹ̀lé obìnrin kan ṣoṣo. bóyá lẹ mọ̀ pé ọjọ́ tí Ọlọ́run dá owó náà ló dá obìnrin. ṣé Quran ló sọ bẹ́ẹ̀ ni àbí Bíbélì? kò sí nínú ìwé méjèèjì o, ṣùgbọ́n ìrírí ayé ni mo sọ fún yín. tẹ bá rí ọkùnrin kan tó máa ṣoore fún yín, á dákẹ́ tẹ̀lé. Yẹ́misí àbí kí ló porúkọ ẹ̀? Yẹ́misí lórúkọ mi sàn. ó dẹ̀ dá ẹ lójú pé òun ló rán ẹ sí mi. Chief, ṣé o lè wà parọ́ ọ̀rọ̀ ẹ̀? má bínú o, ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu púpọ̀ ni torí láti bí oṣù 6 tí mo ti ń lé ọmọbìnrin yìí kiri, in fact kò dẹrùn. ẹ mọ̀ báwo obìnrin bá ṣe máa ń ṣe ìyẹn, ẹ̀yin ọkùnrin dẹ̀ lẹ́ máa ń fà. lọ́nà wo? ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti lówó lọ́wọ́ báyìí, tẹ́ ti wà nípò ọlá, obìnrin kì í jẹ́ kankan lójú yín. ẹ bá dẹ̀ ṣe rí wọn lẹ ṣe máa ń ṣe wọn, nígbà tó jẹ́ wípé àwọn èèyàn kan ń wá fún yín lọ́fẹ̀ẹ́ ni. ó wọ́n lè jẹ́ kí n rẹ́rìn kó dẹ̀ rí bẹ́ẹ̀ o, ọkùnrin yàtọ̀ sọkùnrin. ẹ wo ẹja fìyẹn sílẹ̀, kí ni kókó gangan báyìí? sọ fún pé kó pàdé mi ní corporate hotel nírọ̀lẹ́ bí aago 6. corporate hotel. ẹ wo ẹ gbọ́dọ̀ pẹ́ débẹ̀ o. not at all, mo ti dé tán báyìí. mo díẹ̀ sí. wá. bó pẹ́ títí epo àtán lẹ́bù, bó pẹ́ títí ohun tó ń ta àtán, àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. bó pẹ́ títí epo àtán lẹ́bù, bó pẹ́ títí ohun tó ń ta àtán, àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. ìwọ lànà ìwọ lónìí, ìwọ lọ́tún ìwọ lósì, alára ń fara ẹ̀ dára ó gbàgbé para ń bí ni. àǹtí aládùn lábẹ́ ìtàn, gbogbo akọ ló fara dá lọ́la. àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. bó pẹ́ títí epo àtán lẹ́bù, bó pẹ́ títí ohun tó ń ta àtán, àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀. bó ṣe wà nìyẹn. àmọ́ èyí obìnrin ẹ burú ṣá. lọ́nà o. kí ló jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fi sẹ́nu tẹ́ máa jẹ ẹ kọ́kọ́ fi run mú. kì í ṣe bẹ́ẹ̀ Chief, ẹ mọ̀ pé èèyàn ọkùnrin gan-an ẹ̀ dẹrùn, àti wípé tídìí bá bàjẹ́ tó nídìí ló máa dáa. gbogbo èdè gbèrò gidi. ẹ̀dẹ̀ ló pé mi lè ṣe burúkú pẹ̀lú ẹ. kì í ṣe bẹ́ẹ̀ Chief, mo kò ní láti ṣọ́ ara mi gidi ni. ṣe dẹ̀ túmọ̀ pé ilé ọkọ ni mo wà. ẹ mọ̀ pé irú yín la máa ń gbádùn, ẹ̀yin adélébọ̀ ẹ ní òótọ́ lẹ́nu ju àwọn ọmọ sísìn lọ, wọn mọ̀ ju send me credit. tẹ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ kí á tọ́jú mi dáadáa ni o,
torí mi ṣe rẹ̀. títọ́jú yẹn kékeré ni kò sí nǹkan tó lè fẹ́ tó lè béèrè lọ́mi tí ni mi fi tẹ́ ẹ lọ́rùn. kì í ṣe bíi tówó o tó bẹ̀ gan-an ni mo fẹ́ torí ọkọ mi kò fìyà jẹ mí rárá fìyà jẹ mí. èmi á tún wá ṣe òtítọ́ pẹ̀lú ẹ̀ ju nǹkan tọkọ ẹ lè ṣe lọ ìyá kankan tó lè jẹ́ òsì èmi mo sọ bẹ́ẹ̀. ṣé bá sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ lásán kọ́ màá ṣe é nì èmi ò kì í ṣèlérí kí n má mú ṣẹ lọ béèrè mi àti sí lọ́wọ́ máa. ìwọ lànà ìwọ lónìí ìwọ lọ́tún ìwọ lósì alára ń fara ẹ̀ dára ó gbàgbé para ń bí ni àǹtí aládùn lábẹ́ ìtọ́ gbogbo akọ ló fara dá lọ́la àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. ẹ wò ó wà pa ẹ ṣe gan níbo ni patí tẹ̀ ń lọ yìí nú tẹ fẹ́ rú dẹ́dẹ́ tẹ fẹ́ kọ̀ dùn. ìyá ọ̀rẹ́ mi kan ló ń ṣe ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀mọ̀ a gbọ́dọ̀ lọ mo gbọ́dọ̀ di para mi tá a bá débẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ káwọn èèyàn wọlé. in fact ó yẹ kó rọ́ dẹ́dẹ́ kó kọ̀ dúdú ni mi ò láburú òṣì. èmi gan ò lẹ́gbọ̀n ìyá kò yé yín ẹ dúró náà ẹ mà ní wá sí ṣọ́ọ̀bù lọ́la Sunday màá bá yín dá padà ní ọjọ́ Monday ṣe gbọ́ máa dá padà. àbúrò àǹtí mi bá mi mú nǹkan bọ̀ láti patí o. ẹ tún nà ẹ̀yẹn fìyẹn lẹ̀. òkè ó ṣe. mo rí ọmọbìnrin ní ìsàlẹ̀ Yẹmisí níbo ló wà. ó ní ọ̀dọ̀ wa ń bì báyìí náà ni. kí ló fẹ́. ó ní òun fẹ́ lọ sí patí àwọn ọ̀rẹ́ òun kan so ó dẹ̀ need aṣọ mo dẹ̀ yá láṣọ mi. Amákọ́ládé ẹ mélòó ni mo ti sọ fún ẹ pé mi ì fẹ́ àjọṣepọ̀ wa àti ọmọbìnrin yẹn mọ́. ọmọbìnrin yóò ṣẹ̀ mí náà mi kún lè dédé lè báyẹn. kí ló ń sọ ẹ kí ni nǹkan tó ń sọ lẹ́nu ẹ kò ṣẹ́ wo lè lè kúrò lára ẹ mo ní mi ìfẹ́ nǹkan mọ́ ṣe bẹ́ẹ̀ mi lọ́kọ ẹ ṣé wọ́n lọ́kọ ni I don't want this wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi ṣé o mọ̀ yìí pé ilé ọkọ ni wọ́n wà ó yẹ kó o mọ irú àwọn ọ̀rẹ́ tó máa ní jẹ́ kó náà wọ́ rẹ̀ tiẹ̀ síwájú kó wọ́n àti ẹ̀ síwájú ìwọ wá tiẹ̀ síbi mo dẹ̀ ń sọ o I don't want this tájà ò bá rí kò ń gbó o gbọ́. ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yẹ òkò.
mo dọ́dọ̀ àdùnní tí ló sọ fún mi pé ó rẹ̀ ẹ́. bẹ́ẹ̀ni. irú kí ló ń ṣe ẹ́. mo ní ibà ni. ibà yẹn ń jà káàkiri ìgboro ni kárí ayé ni pẹ̀lẹ́ tó ti lọ sí hospital. bẹ́ẹ̀ni sà. wọ́n dẹ̀ ti fún ẹ láwọn oògùn. bẹ́ẹ̀ni. kò dẹ́ ń lò dáadáa. mo ń lò wọ́n. pẹ̀lẹ́ náà fún ẹ lálàáfíà. pẹ̀lẹ́ báwo lẹ ṣe wá mọ̀dọ̀ mi. àdùnní ló júwe àdúgbò bíi fún mi mo dẹ̀ ṣe ń dé ta yẹn gan tí mo ń béèrè wọn nínú ilé mi gan ni mo wà. ẹ kú ilé o. wọ́n mi káàbọ̀. ẹ ǹlẹ́ o. ẹ kú jókòó. ẹ ǹlẹ́. báwo wà lára ẹ. o ti lo àwọn oògùn ẹ dáadáa. bẹ́ẹ̀ ni mà. ó dá ń gbà ẹ. chief mọ́mì mi rè. ẹ pẹ̀lẹ́ mọ́. ẹ lè sá. yẹ́sùn ẹ kú tọ́jú Yẹ́misí. èdè fún àbẹ̀wò wa. ẹ ṣeun. Yẹ́misí jẹ́ kí n máa lọ. irọ́ chief ṣé mi ni mò ń lé yín ni. rárá máa mo kàn kánjú lọ síbi kan mo ní kí n yàwó ṣá ẹ ṣe Yẹ́misí. má bínú ẹ ní ṣe kí ni. kò fi tó yára ṣùgbọ́n màá tún padà wá wẹ̀. ẹ ṣeun chief ẹ ra sà ẹ ra sà ọlọ́run á dúró tẹ̀ ẹ́. àmì lògùn ẹ dáadáa o kò tètè ṣaragiri ṣùgbọ́n. ẹ lẹ sà ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o. Yẹ́misí ta la arákùnrin yìí. ẹni tí mò ń tẹ́ ní ń sìn nìyẹn. kí ló dé. ó ti níyàwó. kí nìyẹn ní í ṣe pẹ̀lú ẹ̀ ṣé téèyàn bá níyàwó àìsàn ni wo jẹ́ ń sọ fún ẹ o kò yá mú kan ṣe o nítorí àdúrà mi ni wípé kò rí bùjókòó dáadáa kò yá wá kan ṣe ọjọ́ ń lọ o. dá mo ti gbọ́ tára mi bá ti yá màá lọ bá wọn àparí ọ̀rọ̀ wa. kẹyà parí ẹ kẹyìn ojú ẹ dáadáa ṣó ti gbọ́. bọ̀ dáadáa ni òkú ni o ti lo gbogbo àwọn ilé ìtàn. kí lórúkọ ẹ. ọ̀nà wa àti Yẹ́misí. Yẹ́misí ní kò wọlé ní kò wọlé máa bọ̀. Yẹ́misí. Come in. Yẹ́misí baby. How are you? ẹ ká sàṣà. báwo ni ṣé wà. mo wà pàṣà. ẹ dẹ̀ ṣe wọn ọjọ́. àlọ́ àṣà àdúpà rẹ̀ ni ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ mi ò ń ṣọwọ́ bẹ́ẹ̀ rárá wá jókòó wá jókòó. Yẹ́misí mọ́mí kọ́. àlàáfíà ni mo wà ara mi dẹ̀ ti yá o mo wá ní pé kí wọ́n á dúpẹ́ omi ọjọ́. láti wá dúpẹ́ kẹ́. a kì í dúpẹ́ ara ẹni ìwọ tó gbé ẹran tó tóbi bí erin fún mi jẹ kí ni mo ti ṣe fún ẹ tó pọ̀ jù. kí lẹ tí ì jẹ ṣé yóò mọ̀ pé ẹran ẹkùn ó dùn ju rin lọ ni. mi ì mọ wà fí bó ṣe ń sọ yìí. ó dà tẹ bá jẹ ẹ mọ bó ṣe dùn tó. kí ló tó lọ bí iṣẹ́ lénìí. ó dọ̀sẹ̀ tó bọ̀ kí tó padà síbi iṣẹ́. ó dọ̀sẹ̀ tó ń bọ̀ kí ni wàá fi ṣe ẹ́ lálejò báyìí o. gbogbo nǹkan tẹ bá ní ni sà ní kẹ́ fi ṣe mí lálejò
kò dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ tèmi náà ṣe àfi tẹ́ bá sá nìkan lọ. tó bá ti lè ní ajẹ́tẹ̀yìn gan sọ jí nìyẹn. ṣé o ní máa kádìjọ jáde. kò síkú tí kò rà adìyẹ lọ́rùn. ok fún mi ní ìṣẹ́jú. tí ó ń tó ń ta àgbọn àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. mo pẹ́ títí epo àtúnlẹ̀bù mo pẹ́ títí ó ń tó ń ta àgbọn àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. ìwọ lànà ìwọ lónìí ìwọ lọ́tún ìwọ lósì alára ń fara ẹ̀ dára ó gbàgbé para ń bí ni. àǹtí aládùn lábẹ́ ìtàn gbogbo akọ ló fara dá lọ́la àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò ọjọ́ tó dalẹ̀ tán. ṣé tí wàá gbà ń sìn wípé ẹran tó dùn jẹ erin ló wà. mo gbà bẹ́ẹ̀ wọ́n ní tí yóò bá dóko bàbá ẹlòmíì a ní kò sóko tó ti bàbá òun ó jọ mi lójú. ṣẹ́yìn ò mọ̀ ni. pé kí ni. bí kò ń ṣọjọ́ orí nìkan tá à ń sọ yìí bí kò ń ṣe bọ́mọbìnrin bá ṣe jáde sí àti wípé ó gbọ́dọ̀ rìn kọjá bíi tíìmù rẹ̀ gùn dé. bí bẹ́ẹ̀ kọ́. inú òkùnkùn ló máa wà á dẹ̀ máa rò pé òun wà nù mọ́lẹ̀. irú tèmi ń kọ́ báyìí. ṣe fẹ́ gbòòtọ́ inú òkùnkùn lẹ wà tẹ bá dẹ̀ mọ̀ pé fẹ́ wà nù mọ́lẹ̀ màá fẹ́ kémi àti yín kájọ wà ká pẹ́. Yẹ́misí ibi tó sọ̀rọ̀ dé mo gbọ́ jù bẹ́ẹ̀ lọ ìmùkọ́ ẹlẹ́dẹ̀jọ máa wà bó ṣe sọ yẹn máa wá tọ́jú ẹ̀ yàtọ̀ kò sí tó fẹ́ dí mi ní fún ẹ ṣe bẹ́ẹ̀ mi ni wọ́n á dá mi mọ̀. Chief owó tí mo béèrè lọ́wọ́ yín ní mọ́tò bàtà ń bọ̀ nǹkan. sí ti 20,000 naira kékeré nìyẹn kí n tó kúrò níbí máa fún ẹ níṣẹ́. Chief. ara ti yá gágá. abẹ́rẹ́ báyìí. èyí tó kó sí yìí ti lọ wájú o. ṣípẹ́ láìkẹ́. àsìkò mi ni. àsìkò ẹni lóòótọ́ níbo ló wá ti ń bọ̀ báyìí. mo sáré lọ síbì kan ni ibi tí mo ti ẹ̀ lé òjìnà sọ́fíìsì chief bá ní kí n fẹsẹ̀ kan yà ń bẹ̀. ó dẹ̀ bá wọn lọ́fíìsì pẹ̀lú nǹkan tó kó sí. ọlọ́run má jẹ́ aréṣù o. ẹ wo ìfìyẹn lẹ́jọ́ kí lẹ ní mo fẹ́ mú nǹkan. ó dẹ̀ ṣú ọ̀pọ̀ bá chief lọ́fíìsì. àǹtí máa lè fìyẹn sílẹ̀ ẹ fún mi nǹkan tí máa mú. ok kí ló fẹ́ mu. anything soft anything tẹ́ bá ti ní. Máwùmí Máwùmí ṣé ọmọ yóò sì ń ṣọ. tẹ́ bá rí ojú àǹtí Àdùnní bó ṣe le kókó nígbà tó gbọ́ pé mo lọ kí chief lásán. ìdùnnà kí ni problem wọn náà ṣáwọn ìyàwó lè chief ni. tó bá gbọ́ pé dọ́tí náà ń kọ́. ó máa parẹ́ ẹ ni. tí ẹ̀dùn náà yẹ mi sí ṣé o fẹ́ fi chief lẹ́ǹsìn yẹn ni àbò fẹ́ kárí gò. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí gbọ́ yẹ mi sí òun náà fẹ́ fi chief lẹ̀. mo fẹ́ kárí gò pa ni. má dáhùn jọ sórí nǹkan tó bá dáa kò sí fún èèyàn kan kí ni problem wọn gan pàápàá ṣé báwo ló gbẹran fún àǹtí Àdùnní náà kí wọ́n ní problem wọn. lágbọ́rọ̀ Ọlọ́run ìdè máa wo mo kàn ní kí n dán chief wò ni o. àṣé òun gan ara ẹ ti wà lọ́nà. ṣé ìwọ náà wàá wọlé tọyàn bó ṣe wà yìí ààrẹ ò ní tutù. àbí Yẹ́misí wo náà wo nǹkan tó wọ̀ wo nǹkan tó tẹ̀ mo sọ pé má tó wọlé ti bàbá yìí ó tẹ̀ bà síbẹ̀ ni. ó fẹ́ tẹ̀ bà pa ni tí mo sọ wo máa jayé orí ẹ sórí wo Yẹ́misí àsìkò ẹ ló wà yìí ṣé tó bá ní kó máa jayé yìí Ọlọ́run ò ní wo onítọ̀hún. àṣẹ o. obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ mọ́ báyé jẹ́ obìnrin ò ẹ
ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé o ẹ mọ́ báyé jẹ́ kò ní ṣẹ́kọ̀ọ́ lábọ̀ àǹfààní àdúgbò kó dá. ṣé aago kan ó kọjá ní àárọ̀ tiẹ̀? ẹ má bínú, mọ́mì mi ló rán mi iṣẹ́, wọ́n ní kí n sáré bá wọn gbà nǹkan lọ́wọ́ èèyàn. mọ́mì ẹ ìbá àrùn ẹ lọ sódò kò kàn mí, ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí ni, ó ṣe wá dá mi lójú gbangba báyìí ni pé o ò fẹsẹ̀ kọ́, kò yẹ fún àǹfààní èmi àti ìwọ kó má bàa sí riot, kó má bàa sí ìjà, màá fẹ́ kó máa wá lọ báyìí, mi fẹ́ kó wá sí ṣọ́ọ̀bù mi mọ́, kó má wàá kó orí burúkú ti ẹran àwọn ọmọ tó serious tí wọ́n lédè láti land níbí báyìí, màá fẹ́ kó máa lọ jọ nítorí Ọlọ́run. ẹ má bínú, ẹ jọ̀ọ́ mọ́, ẹ má bínú mọ́, mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àbí kí ló wí? o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ yẹn, ẹlẹ́ẹ̀kẹ́ ló lélẹ́yìí tó fẹ́ sọ, mo bí ẹni tó bá ti wá dé pé wọ́n gan ló fún mi lówó tí mo fi gba ṣọ́ọ̀bì, mi rò pé yẹ kí gàlẹ́gàlẹ́ yẹn pọ̀ tó yìí, òun tẹ̀ mí lójúmọ́lẹ̀ nínú, mo ní kó máa lọ, mo ní mi ìfẹ́ mọ́. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ wo mo fọlọ́run bẹ̀ yín, ẹ jọ̀ọ́. Bag 16. Sleeve 6. Ṣó ti dáṣá? Ó ti wá kọ́. Ṣé kí waist yẹn ló 33? Ibi ẹ̀ ṣe ń 34. Ó yá kọ waist 34. Ṣó ti dá? Ó ti dá. Ṣé ṣọ́ọ̀pù ẹ ti wá òkè? Mo ti wá òkè. Ẹ ṣọ́. Ẹ ṣe. Ṣùgbọ́n yìí ni kẹ́ bá mi rán. máa wò ó mọ̀ pé mi kì í gbàṣọ ẹ fún kankan nu wọn kan rán, èmi náà ni máa bẹ ẹran, máa dẹ̀ make sure. Títí! Títí! Gbéṣẹ́ àkọ́bọ̀ wá fún mi. Chief, mo ṣàkíyèsí nǹkan kan sí i. Kí nìyẹn? Mo rí pé Yẹ́misí ò kí yín. Kò kí mi. Kí ló dé? O ṣàmọ̀rú àbúrò tó ní. Kí ni mo fẹ́ fi kíkẹ́ òun ṣe? Ó kí mi àgúnlá bí ó kí mi àgúntẹ̀tẹ̀. Ṣé ọ? Jẹ́ ká fìyẹn sílẹ̀ jọ. Báwo wà níbi tẹ́ lọ? Mo dúpẹ́ yẹn gan ni mo ní kí n wá sọ fún ẹ. Wọ́n ti ní kí n wá gbowó yẹn. Ọlọ́run ṣe wọ́n. But percentage tèmi ṣá o. Àdùnní. Guarantee nìyẹn tí mi bá ní fún ẹ. ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé o ẹ mọ́ báyé jẹ́ obìnrin o ẹ mọ́ báyé jẹ́ obìnrin o ẹ mọ́ báyé jẹ́ ẹ ṣe rántí Ẹlẹ́dùmarè tó dáyé o ẹ mọ́ báyé jẹ́ kò ní ṣẹ́kọ̀ọ́ lábọ̀ àǹfààní àdúgbò kó dákun kó mọ́ báyé jẹ́ ara oníṣà ìbéèrè lọ́jọ́ iwájú wàrà tó fara rẹ̀ dá. Mo máa rí ẹ ṣé kò sí. Rárá kò sí, mo kàn ní kí n wá rin yín fún ìrànlọ́wọ́ kékeré kan ni. Jẹ́ ń gbọ́. Ọ̀gá mi ti fún mi lọ́jọ́ tí mo máa ṣe freedom. Congratulations. Ọlọ́run á jẹ́ kó fi ṣe nǹkan rí. Àmín o. Inú mi dùn gan. Ọjọ́ kìíní oṣù keje ni mo dẹ̀ fẹ́ ra àwọn irinṣẹ́ mi díẹ̀, mo dẹ̀ ní bíi
40,000 naira ṣá. Nítorí ẹni mo ṣe wá bá yín, ohun tẹ́ bá lè fi ràn mí lọ́wọ́. Má dẹ̀ dùn mí lásìkò tó wá yìí o, mi ì ní owó kankan rárá. Wọ́n tà dẹ̀ ṣiṣẹ́ fún yẹn dẹ̀ ní wọ́n ti sanwó. Má bínú o, bóyá lẹ́yìn ìgbà tó bá ṣe ìnáwó yẹn tán, màá wá rí ẹ. Ó ga o. Má bínú máa dẹ̀ wo ṣe báyìí. Ìgbà mélòó ni? Mo ti gbọ́, ṣùgbọ́n ṣé èdè rí àfi fún mi, kò bá jẹ́ dájú inú owó náà. Yẹmisí, ó mọ̀ kó jù bẹ́ẹ̀ yẹn lọ lọ́wọ́ mi. Mi ní parọ́ fún ẹ̀ náà, àsìkò tí mo wà pákó ni mi tiẹ̀ lówó kankan rárá. Ṣùgbọ́n farabalẹ̀ dìgbà tó yẹn bá máa dé. Ojú ti ń ro nǹkan mi. Wo Ṣọlá sórí téèyàn bá wà nílé ayé tí ò bá ní tẹ́lọ́rùn onítọ̀hún ò mà ráyé wà. Òótọ́ ọ̀rọ̀ ńlá ló sọ o, pẹ̀lú gbogbo nǹkan tọ́kọ àti ń ṣe fún wọn yẹn tí ò fìyà kankan jẹ wọn, ṣó yẹ kí wọ́n tún máa yàlè. Sórí irú àwọn obìnrin tó ń dojú tóbìnrin lélẹ̀ tó bá yá wọn á lóbìnrin ò dáa. Alóòótọ́ ló sọ sí ẹ̀ dé máa wo kò sí nǹkan tó bá gbọ́ nǹkan tá à ń ti ń ṣe yìí ju ojú kòkòrò lọ. Ṣé o tiẹ̀ rí nǹkan tó máa ń dùn mí ni wípé tó bá rí ṣe ló máa ń ṣe bí ẹni tí ò lè jẹ kankan tán. Àǹtí. Kí ló dé tẹ́ lè fi jáwọ́ náà ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí? Wo Ọmọwùmí a lè jáwọ́ Ọmọwùmí torí tó bá délẹ̀ tán á kàn wọ́n náà. Báwo ló ṣe fẹ́ kàn mí? Báwo ló ṣe fẹ́ kàn mí? Wo wọ́n sọ ti wa jẹ́ ká ya sọ ti wọn dáadáa tó bá ti lè jọ ìwà báyìí kò yá pàṣẹ ara ẹ̀ ṣógbọ́. Tí ẹ gbọ́ mi ná báwo ló ṣe mọ̀ pé gbogbo nǹkan lọ́kọ ẹ̀ fi ń tẹ́ lọ́rùn? Kò fi gbogbo nǹkan tẹ́ lọ́rùn. Ṣó bá wọn gbénu ilé ni? Kò fi nǹkan tẹ́ lọ́rùn ló tún rọkọ̀ fún. Ṣọ́kọ̀ nìkan lobìnrin ń jẹ ni? Mo fẹ́ kẹ́ gbọ́ mi báyìí. À ń gbọ́ o aláwìyé. Oníkálukú ló wálé ayé tiẹ̀ kìdẹ́ ń ṣe dandan ni kí gbogbo á tẹ̀lé òfin wọn ṣe inú ìwé bíbélì èèyàn tó bá wùn ó lè tẹ̀lé òfin kọ̀ọ̀kanlá o. Kí ló fi kọ̀ọ̀kanlá o? Ìyẹn ni wípé kò tẹ̀fẹ̀ nú ẹ̀ nǹkan tó bá dẹ̀ tẹ̀yìn ẹ̀ jáde kò gbàgbé lè bu ẹ̀ tèmi ni mo sọ fún yín yẹn bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń lólé ayé tèmi ni mo ṣe sọ fún yín yẹn èèyàn tó bá dẹ̀ wùn kó gbọ́ kò dẹ̀ sí ìtò kẹ́nikẹ́ni níbẹ̀ nínú ọ̀rọ̀ mi. So Ọmọwùmí nǹkan tó ń try láti sọ fún wa sì ni pé nǹkan tá à ń ti ṣe dáa. Wàhálà ilé ayé tí yín nìyẹn bí wọ́n bá dé títí ìrọ̀lẹ́ kẹ́ gbìyànjú láti gbà wọ́n ní ìmọ̀ràn kọjá wọn nínú àgbèrè ṣíṣe ṣùgbọ́n tẹ́ bá máa fẹ́ má jẹ́ kébí wà ń bẹ̀ ń gbà yẹn. Aláwìyé ọmọ àǹtí ní káàdì. àgbà tó bá so yàgà mọ̀dí ó di dandan kó dá láwàdà adìyẹ àgbà tí yóò fira rẹ̀ sípò ó di dandan kọ́mọdé ó rí fín ibi gẹ́rẹ́gẹ́ là ń bá gbé. Ẹ̀yin lè fẹ́ rí mi mọ́ ẹ wá ló bá òkùnrin mi àbí. ó di dandan kó tún ní. Ṣé ọ̀rọ̀ kàtìkàtì tó pè wá síbi wàá sọ ni? Èmi sọ kàtìkàtì ẹ fẹ́ ṣe chop and clean out ẹ wo gbogbo nǹkan tá a ṣe tí lè fi jóná wọ́n máa bá a dá sílẹ̀ nìyí. Ṣé o já wèrè rí? Ṣé o rí pé wèrè ń ṣe ẹ́? Èmi ya wèrè èmi ẹ tí mọ̀ kankan. Kí la ṣe tí lè fi jó o? Ẹ ń bí mi ẹ máa bíra yín wọ́n ní ká bíra yín ẹ wo má ṣe máa gbá wèrè fún yín lẹ́yìn ẹ gbà. Mọ́mì ó ti dé. Àǹtí mo rí chief sí. Bíbá náà lọ ti dìde Yẹ́misí ló excuse wọn jáde ń sìn. Mo máa rí àwọn àtàntí Yẹ́misí tó ń pariwo léra wọn lórí ń tàn sí. Yẹ́misí pariwo lé chief lórí kí ló lè fà á. Mo ń gbọ́ tàǹtí Yẹ́misí sọ pé gbogbo nǹkan tá a ṣe tí lè fi jóná gbogbo ayé ló máa gbọ́. Nǹkan tó ṣe tí lè fi jóná. Bẹ́ẹ̀ni. Níbo náà wà. Wọ́n máa ń sọ dá bẹ́ẹ̀. Níṣó bẹ́ẹ̀ ó yẹ ibi gẹ́rẹ́gẹ́ là ń bá gbà àgbà tó bá ṣe rere bẹ́kùnbẹ́kùn ó di dandan ṣé èmi lẹ́ sọ bẹ́ẹ̀ sí ẹ rí. ó di dandan kó dá láwàdà adìyẹ àgbà tí ó fi ra rẹ̀ sí. ọ̀nà jíjìn báyìí ló mú yín wá ní. ọmọdé ó rí fín Yẹ́misí kí ló dé. ẹ ń bí mi ẹ má bí wọn.
ó di dandan kó tún ní fún. irú ọ̀rọ̀ àrífín wo nìyẹn kẹ́mi máa bí wọn. ó di dandan kó dá láwàdà adìyẹ. níbo àgbà tí yóò fi ẹ sẹ́tù mi níbí lẹ́yìn kẹ́ tó lọ ẹ sì lọ kankan. kí lẹ́jọ́ papọ̀ tó ń sẹ́tù ẹ mo ní kẹ́ bá ṣe lẹ́jọ́ ẹ̀yẹ máa bí wọn. ó máa gan yẹ́mi sí èmi ló ń bá wí. ẹ̀yin náà gan yẹ́mi sí èmi. àdéhà sí mi bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ bọ́lá kọ́. àgbà tó bá ṣeré bẹ́kùnbẹ́kùn ó di dandan kó tún ní fún. Sista onírìnkùnrin yẹn wà níbí òwò ẹ mọ́ báyé jẹ́. Àǹtí oníwọ̀kùwọ̀ ẹ wà níbí òwò ẹ mọ́ báyé jẹ́. Múndíá oníwọ̀kùwọ̀ tí ń polówó ẹ jọ̀wọ́ ẹ mọ́ báyé jẹ́. Ọjọ́ ọ̀la yín ní kẹrù ẹ fi ẹ̀dẹ́nu òwò ẹ mọ́ báyé jẹ́. Obìnrin òwò ẹ mọ́ báyé. ìyàwó ẹ ó ti tọ́ka nírù mọ́lẹ̀ ó dẹ̀ di dandan kó ríjà ọ̀ka ṣebí ìyàwó ẹ ń pè mí láṣẹ́wó ṣùgbọ́n ẹni gangan ló máa mọ̀ wípé ìyàwó ẹ olórí àwọn ọ̀nàbì ni. bẹ́ẹ̀ni ó yẹ mi sí tí ẹ fi lẹ̀ Kúnlé ẹni ló máa jẹ́ kó yẹ pé ìyàwó àtàwọn ọ̀rẹ́ bó ṣe fọkànlọ́kọ nígboro ajé ọmọ lẹ́ni. bẹ́ẹ̀ni. wo Yẹ́misí fi sílẹ̀ kò mọ̀ pádùn ní àdùnní lè lẹ́nu láti máa pèèyàn kan láṣẹ́wó àdùnní tó jẹ́ pé ìyàwó lé lòun gan tó ń yà lé ń ta. hello máa bọ̀ nísìn má bí mi lè rẹ nìkan máa bọ̀ nísìn tí o bá fẹ́ wà láà máa bọ̀ nísìn tó bá nílò máa gbọ́ everything tó ṣẹlẹ̀ máa bọ̀ nísìn 5 minutes. wọ́n ní lógo wọ́n dá lógo wọ́n lẹ́nu bẹ́ẹ̀. Títí. dúró dè mí ṣó ti gbọ́ má lọ ní o dúró dè mí mọ́ bọ̀ sí. Kúnlé ọkọ̀ aṣẹ́wó. Kúnlé ọkọ̀ aṣẹ́wó. Kó tún máa gbọ́ o. wàá mọ̀. Yẹ́misí kí ló dé kí ló ṣẹlẹ̀. fún mi o ṣó ti gbọ́ kó yá fi ọkọ mi lẹ̀ fún mi ni aṣẹ́wó. aṣẹ́wó. ẹ ti ẹ̀ dúró náà ẹ fi lẹ̀ ó rò pé òun ti escape ni ìpadàbọ̀ àbíjà máa pútà bí báyìí. bẹ́ẹ̀ ni. ẹ máa fi padà wá sádùúgbò yà àdúgbò yà á mì tìtì. mo ní kí ni ìtumọ̀ kí ló ń ṣẹlẹ̀. kò yé mi náà ẹgbàá mi náà yé mi sí kò yé mi náà. kò yé kò yé àbí kí ló ń sọ fún mi kí ni òye ń bẹ̀ ṣé gbogbo ariwo òṣì tọ́mọ yẹn ń pa ní òye ni ṣé gbogbo ìwà àdọ̀tí tó lọ́wọ́ mú sálẹ̀ yẹn ní òye mo dẹ̀ sọ fún àbí mi sọ fún ẹ ṣé o fẹ́ sọ fún mi pé o ní nǹkan àṣírí lọ́wọ́ ọmọ yẹn kó tó máa wú gbogbo wa tó ń wù yìí. ó ti o mi ò ní nǹkan àṣírí kankan lọ́wọ́ ẹ o mi ò ní nǹkan àṣírí kankan lọ́wọ́ ẹ rárá mi ò ní. o ní. ó lóun di àmì ò ní nǹkan àṣírí kankan lọ́wọ́ ẹ. adúní ò ní. ok ta ló ń jẹ́ Chief Akínọlá. mi ìmẹ̀ tó ń jẹ́ Chief Akínọlá ṣé ló ti ṣe fẹ́ gbà yọ sí mi nìyí ó ti fẹ́ lé mi lóko díẹ̀ kò dé máa wo ọmọ yìí ó ránṣọ bíi 3 sí 4 lọ́wọ́ mi tó tún lé mi wá tí ò dé tí ì sanwó nǹkan tó fàjà nìyẹn o ló bá ní màá rí ṣé ló ti fẹ́ gbà yọ sí mi ní ilé ọkọ. jọ ajé jẹ́ ká gbọ́dọ̀ jèrè o fẹ́ lé ẹ̀kọ́ ọ̀lọ́kọ̀ ni ṣé mi sọ fún ẹ ni o kàn gí méjì ẹ àmọ́ ìgbà kọ́ ni mo ti sọ fún ẹ títí wípé ọmọ yìí ń ṣe ọmọ tó yẹ kó máa bá rìn ọmọ yìí ń ṣe ọmọ tó yẹ kó máa bẹ́ẹ̀ rìn kankan pọ̀ ò ní gbọ́ orí ọ̀kẹ́rẹ́ koko láwo tábà fọ́mọ ẹni àgbọ́
tẹ́mi ò bá lórí pípẹ́ ni tẹ́mi gọ̀ bíi tiẹ̀ o mọ̀ nǹkan tí ò bá ti pẹ́ mi sínsìn. Kí ni kan náà wọ́n wá ń gbọ́ lẹ́nu. Ǹjẹ́ o mọ̀ pé inú ilé tí mo jókòó sí rè tọ́mọ yẹn wọ aṣọ òṣì kan wá bá mi bíbá yìí. Or touch the video applications and click on www.mtbaseafrica.com for more info. Tani, yo, what up? My name is Cooley Mario. Give a shout out to everybody I know. MT Base Request. Ta ló wà bẹ́ẹ̀? Ẹ kúrò lẹ́sàn. TMC báwo ni? Ṣé wàá pa o? Mo wà. Àǹtí Jọ́ní ni mo bẹ̀rẹ̀. Ṣé o ti lọ wo ibi iṣẹ́? Actually, mi ti lọ wo ibi iṣẹ́ o. Ibi iṣẹ́ ló wà. Lọ check ẹ̀ bẹ́ẹ̀. Actually, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé. Kí ló ṣe? Èmi. Ṣé kò sí nǹkan kan ṣe? Àbá. Ẹ̀rẹ̀ wá ń ṣe bí òtẹ̀. Ẹgbọ́n náà. Ṣé ìwọ mọ Chinese food yẹn? Gbogbo èèyàn ló mọ̀ pátá. Wípé Chinese food ó dùn ju ẹ̀bà àti àmàlà lọ. Ṣé o dẹ̀ rí bẹ́ẹ̀ ṣé ń wò mí? Kò dẹ̀ sí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ mí tí mi ò mọ̀. All right. Yes. Mo ti rí bọ́ọ̀lù bẹ́ẹ̀ sí. Jẹ́wọ́. Tí mo bá ní kò ní mẹ́rin everything will go. Ṣùgbọ́n ṣe mọ̀ pé ilé mi níbi irú kan náà dẹ̀ máa lẹ́nu. Ó ṣe lè pa ìgbòho sí ẹ̀jẹ̀. Mama rẹ̀ lè tán. Ẹ ṣọ́. Why not? Abẹ́kọ̀ ń gà mí. Ó dá mi lójú. Okay. Ó tọ́jú rẹ̀. Ẹgbà mi, èmi, Yẹ́misí. bó pẹ́ títí epo atán lẹ́bù bó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán bó pẹ́ títí epo atán lẹ́bù bó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán ìwọ lànà ìwọ lónìí ìwọ lọ́tún ìwọ lósì alára ń fara ẹ̀ dára ó gbàgbé para ń bí ni àǹtí aládùn lábẹ́ ìtàn gbogbo akọ ló fara dá lọ́la àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán bó pẹ́ títí epo atán lẹ́bù bó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán bó pẹ́ títí epo atán lẹ́bù bó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán alọ́lá àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán bó pẹ́ títí epo atán lẹ́bù bó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán bó pẹ́ títí epo atán lẹ́bù bó pẹ́ títí ohun tó ń tà á tán àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán alọ́lá àǹtí
ó ti tó torí ìwọ ló bẹ̀rẹ̀ ọmọ ọ̀dẹ̀ ń dáràn kó má lè ka bá a ṣe wá fẹ́ ká ilé ní òye mi sìn Àdùnní tó dẹ̀ mọ̀ yí pé àwa nìkan kọ́ là ń gbé àdúgbò gbogbo ará àdúgbò ló ti ń fi etí kọ́ gbogbo nǹkan tó ń sọ ń sìn irú ojú olùfẹ́ kan fi máa wò wá ó dẹ̀ pé jẹ́jẹ́ mi ni máa ń lọ o èmi ò ń tọ́yàn mi wọ́n ń tọ́ mi o ṣé orí nǹkan tó kọ́ mi sí o pọ̀ mo fẹ́ kó mọ̀ pé eléyìí tó pọ̀ jù nínú ìdọ̀tí yẹn orí ẹ̀ ló ń bọ̀. wàá bára ẹ̀ mẹ́ torí ìwọ ló ní dọ̀tí ìwọ lẹ́lẹ́gbin ìwọ ìyàwó tó tolí ẹ̀ tì wàá bára ẹ̀. Abirin òṣìlẹ̀sẹ̀ kárí ilé àtúntìdé o. Àdùnní o abroko mistress tí wọ́n bá bí ẹ dáadáa tọ́dẹ̀ bí ẹrẹ kó bọ́ síta ọjọ́ méje tó dára máa fi pariwo ń bí yìí. bẹ́ẹ̀ni. ẹ pé Àdùnní aṣẹ́wó. ẹ fi ilẹ̀ Àdùnní o aṣẹ́wó oníjìbìtì ó ti tẹ́ ó ti fàtẹ́tẹ́ jì wàá rí ti ládùúgbò aṣẹ́wó wàá rí ti ládùúgbò yìí Àdùnní aṣẹ́wó. wo tó bá dà lọ la tún padà bọ̀ ń bí gbogbo ará ilé gbogbo ará àdúgbò ló máa mọ̀ kọ́tà ṣe tí lè fi jóná. bẹ́ẹ̀ni. má sọ ẹkún kankan ó ti tó jẹ́ kí wọ́n máa dá wèrè tí wọ́n ṣe ń bẹ̀ yẹn ìgbà tó bá ṣe títí tí ará àdúgbò ọkùnrin bá dá wọn lóhùn wọ́n á kó sí wọn lọ ó gbọ́ nítorí lè fẹ́ ni pé ká dá wọn lóhùn kéṣù yẹn kó lè ráyè fẹ́ ojú sí i ó ti gbọ́. ó gbọ́rọ̀ ni àníyàn èṣù làwọn ọmọ yìí fi wọ́n sílẹ̀ àbí kí wàá lẹkún tó ń sún sìn ṣé mi ìkìlọ̀ fún ẹni ilé àjẹkùnlá fún wọn náà wàá mọ̀ pé tó máa ń báyẹn sọ̀rọ̀ yẹn máa ń gbọ́ ni àdẹ̀fi bẹ́ẹ̀ ni pé ń ṣe lọ́lọ́run gba ẹnu mi sọ̀rọ̀ ńgbà yẹn ṣòrí wà báyìí. fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀. alàgbà inú ọ̀tí mọ̀ mi tẹ́lẹ̀ ẹ mọ̀ pé ara mi ń kọ òdodo mo ṣetán láti gbọ́ sà. èṣù rèé o kí ni mo wí èṣù fẹ́ gbógun yìí ṣe é rí téṣù wa máa ṣiṣẹ́ èèyàn náà ló máa lo. ẹ ṣe alàgbà ṣe rí gẹ́lẹ́ bí mo ṣe rí ọmọbìnrin yẹn àti ṣe ọwọ́ ẹ̀ ni mo ti mọ̀ pé èṣù àbí mi sọ fún ẹ. ó sọ bẹ́ẹ̀ dìá ó sọ bẹ́ẹ̀ olórí burúkú ètò olóhùn máa báyọ̀ mi jẹ́ olóhùn máa báyọ̀ ẹ jẹ́ ni olóhùn máa báyọ̀ ẹ jẹ́. má ṣe pé ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ẹ ní kinní kan ìgbàgbọ́ ni ìpè olúwa jùlọ. oh yes. ẹ wo mo fẹ́ kẹ́ ṣera ẹ ní ọ̀kan kẹ́ jẹ́ kí ìfẹ́ tó wà láàárín yín kó jẹ́ ìfẹ́ tó yè koro tí ẹ bá ti ṣe léyìí ojú àti èṣù. and again Kúnlé o láti tẹra mọ́ àdúrà gidigidi àdúrà nígbàgbára kìgbà. Àdùnní ìwọ náà má jìnnà sílé Ọlọ́run ogun ayé ò ní gbé wa lọ ẹ kúnlẹ̀ ká gbàdúrà.
Olúwa Ọlọ́run alágbára. Mímọ́. Gbàdúrà fún àwọn ọmọ rẹ. Àmín. Ogun ayé kò má ṣe gbé yín lọ. Àmín Jésù. Ogun èṣù kò má ṣe borí yín. Àmín. Ogun èṣù kò di tẹ̀wọ́lẹ̀. Àmín Kristi. Kó má gbèrí mọ́. Kẹ́lẹ́ máa yọ̀ bá lógo. Jésù Kristi Olúwa wa. Lójú ẹ̀rẹ̀ tí wàá jà báyìí. Èmi rò pé ọmọ gidi ni mo ṣe ní kí n fà á mọ́ra. Ṣùgbọ́n mo sọ fún ẹ ńgbà yẹn ò gbọ́ sí mi lẹ́nu ni. Ṣé ló sọ fún mi pẹ́nu mi ń rùn? Wo kò sí ẹ̀dá alààyè kan tó máa rí wà tọmọ yẹn wù tó máa yẹ kó súnmọ́ òun. Ó wá délẹ̀ tán báyìí o. Ilé ẹ̀ ti wá ń dàrú, ó wá ń sá kiri títì, òun wá nǹkan tí ò sọnù kiri. Èmi ọmọ nǹkan bá lè ṣe sí o. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Tàárọ̀ yẹn tiẹ̀ tí wá kéré. Tálẹ́ yẹn ló wá le jù. Nǹkan tí wọ́n fi pariwo níwájú ilé wa. Ó lé ní wákàtí méjì. Kí ló rò pé àwọn aládùúgbò máa sọ báyìí? Ń tó jẹ́ lóyún ẹ̀. Ṣé bí ìwọ ló ń wá àbúrò? Ìyá ẹ̀ ò bímọ lé àbí? Ó dẹ̀ ti wá rábùrò ọ̀ràn báyìí o. Àbó ò tí ì rí. Ṣùgbọ́n ṣáàdùn ni. Kíní kan lèmi mọ̀ tó dá mi lójú. Mo mọ̀ pé o ṣe nǹkan àṣírí kan pamọ́ sí lọ́wọ́ ni. Torí pé tó o bá ṣe nǹkan àṣírí pamọ́ sí lọ́wọ́, kò ní máa hùwà òṣì wa rádaràdá tó ń bẹ̀wò sí ẹ̀. Èmi? Nǹkan àṣírí? Mi ì ṣe nǹkan àṣírí kankan pamọ́ sí lọ́wọ́. Ju ọ̀rọ̀ Chief Akínọlá yìí náà lọ. Nǹkan àṣírí nìyẹn náà tó bá mọ̀. Nǹkan àṣírí ńlá gbáà ni. Ẹ ṣó dá kí ìwọ gan máa yan àlè kó máa yẹ kí irú ọmọ òṣì yẹn mọ̀ sí. Àti pé Àdùnní o, jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Sórí ìyàwó lé ni ẹ. Ilé ọkọ ló wà, ọkọ ẹ̀ dẹ̀ ń tọ́jú ẹ lójú méjèèjì. Kí ni ìwọ gan wá kiri títì? Kí ló bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri? Ọ̀rẹ́ mi, ó dá mo ti bọ́. Kí ló rò pa máa ń ṣe sí báyìí? Èmi ò mọ nǹkan tá a lè ṣe sí o. Mo gbé tèmi bá mi tó bá tún wá lọ padà wá kọ́. Wàá dẹ̀ gbomi gbóná lé ná ẹ̀ẹ́dẹ̀jọ́ máa dàlúra yín lórí. Mo ṣorí burúkú o. Kí ló máa jẹ́ kí n ṣe fún ẹ? Ọ̀rọ̀ jẹ́ kọ́ ló bá mi báyìí. Mi mọ̀ pé wọn náà rí bẹ́ẹ̀ wọ́n ròyìn wọn ní bó ṣe máa ń ṣe nìyẹn. Èmi ò gbà ní èèyàn gidi ni mo pè. Màá jẹ́wọ́ ara mi máa fi yé pé mi ì gbádùn. Kò mọ̀ pé mi ì gbádùn rárá. Wo màá pè é padà in the next 30 minutes ó ti gbọ́. Aago 12:00 àbọ̀. Àǹtí ò mà tí ì dé. Àbí wọn tún ní wá lónìí ni. Ṣé o mọ̀ pé ìyá òròjútu ara ẹ̀ mọ̀ báyìí? O ò tí ì mọ̀. Iná ti ń jó lọ fún amùkòkò. Bó dẹ̀ ṣe yẹ kó rí fún obìnrin tí ò bá nítẹ́ lọ́rùn nìyẹn. Ṣé o tiẹ̀ rí? Mo tiẹ̀ wá gbọ́ kinní kan. Wọ́n ní pọ́kọ àǹtí gan sọ pé kó kẹ́rù ẹ̀ kó padà sílé àwọn òbí ẹ̀. Ọ̀rọ̀ yẹn ti tó bẹ́ẹ̀. O má parẹ́ ẹ̀. Kó má parẹ́ ẹ̀. Wàláhì tàláhì ó ti jù bẹ́ẹ̀ lọ. Kí lè fi ń ṣeré bí orí èjò yìí? Ìyá gan òròjútu ara ẹ̀ mọ́ lọ́wọ́ tó wà ẹ̀. Ṣọ́ṣẹ̀ tún yẹ kó wá sí ṣọ́ọ̀bù kó tún ṣaṣọ aláṣọgé kó tún wọ gbèsè. Eruku gbèsè yóò bó ní sí kan. Ọlọ́run tẹ̀ bá yín ṣe àjọ ń jáde ń sìn ẹ tètè ka ọmọ ọ́fíìsì kan tó jáde. Ẹ ṣe. Ṣífẹ́ kásán. Pẹ̀lẹ́ Yẹ́misí. Ẹjọ́ mo fẹ́ rí yín. Ṣé kò sí? Rárá o, mo kàn fẹ́ rí yín fọ̀rọ̀ kékeré kan náà. Mo sọ̀rọ̀ gan mi ní táìmù láti rí ẹ. Kí ló dé? Ìyẹn nìkan kọ́ ọ́fíìsì dáadáa. Má jẹ́ kí n yẹ ẹsẹ̀ mi. Ìjọ tó bá dẹ̀ wá tójú ẹ bá rí mo fara mọ́. Chief. Arábìnrin kan ló fẹ́ gba láàánú mi lọ́wọ́ mi. Ọlọ́run ní gba láàánú yín lọ́wọ́ yín o. Ẹ wo
látìgbà tí mo ti délé ayé èmi ò rí irú obìnrin báyìí rí. Ó wá bá mi nì, ó ní ràn òun lọ́wọ́, mo dẹ̀ wá mú lọ sọ́dọ̀ ọkùnrin tá à ń sọ yìí. Kí n tó mọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn. Àwọn èèyàn sọ fún mi, mi ò dẹ̀ gbọ́ ni o. Àfi ìgbà tèmi gan fojú ara mi rí báyìí. Ní báyìí o, ọkùnrin yìí tí lóun ò fẹ́ mi mọ́ o, obìnrin yìí dẹ̀ ló ń tẹ̀lé ń sìn. Ẹ dẹ̀ máa wò ó, obìnrin yìí ó ní ọkọ tiẹ̀ ń lé o, tó tún wá fẹ́ gbọ́kọ ti tèmi o. Bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ọlọ́kọ lé ìwà tún yan tiẹ̀ lálẹ́ ọ̀rọ̀ ẹ̀yin obìnrin tó mọ̀ ní o, kí ló wá fẹ́ á ṣe fún un gan. Bàbá ẹ̀yin lẹ mọ orí ìṣẹ̀rí àtúntọ́ sí. ọ̀dà ṣé kábọ̀ ṣe ní bẹ́ẹ̀dì ẹ bá dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn. Bàbá irú adìyẹ bẹ́ẹ̀ yẹn ó ti lè lọ yé ẹyin mi, èmi ò tiẹ̀ fẹ́ kó yé ẹyin rárá ni. ọ̀fẹ́ káàdì ẹ wà nù. Rárá bàbá. ọ̀dà kí ló kọ rẹ̀. Àdùnní lórúkọ rẹ̀. Àdùnní. Bẹ́ẹ̀ ni bàbá. ó kọ ìyá rẹ̀ ńkọ́. Èmi ò mọ orúkọ ìyá rẹ̀. Ibi iṣẹ́ kù sínú wọn bọ́ọ̀ bá ti mú kọ ìyá rẹ̀ iṣẹ́ ò lè ṣeéṣe o. Iṣẹ́ ò lè ṣeéṣe. bẹ́ẹ̀ ni. Ó dáa bàbá, gbogbo ọ̀nà tí bá mọ̀ ni màá fi wá orúkọ ìyá rẹ̀, màá dẹ̀ mú wá fún yín, ṣé ti gbọ́. èèyàn dàbẹ́ bọ́sọ̀lá lọ bá rókọ̀ ìyá rẹ̀ ìwọ máa bọ̀ bọ́ bá di ọkùnrin lọ bá. Kò sí nǹkan kan, mo kàn ní wá wo àlàáfíà yín wò náà ni. ọ̀dà bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ńkọ́. Àlàáfíà ló wà. sọ ń gbúrò ọkọ rẹ̀. Ó ń gbúrò. Ìgbà tí mo fẹ́ wọnú ilé ìsìn mo pàdé ọmọbìnrin kan lọ́nà, ó pupa báyìí ó rí lẹ́gẹ́lẹ́gẹ́, ṣọ́dọ̀ yín ló ti kúrò ní. kò lómi lá báyìí. O. ọ̀dọ̀ mi ní sí òsì. Kí ló wá ṣe lọ́dọ̀ yín náà. ọmọ póríṣiríṣi lèmi máa ń gbọ́ etí oníṣègùn kò sọ̀rọ̀ tí ì gbọ́ ó lẹ́nìkan fẹ́ gba láàánú òun ọ̀rọ̀ ọkùnrin sá wọ́n gbọ́ ọkọ láọwọ́ ara wọn wá ní báwọn dá sẹ̀ríà fóńtọ̀. Èèyàn tó ní kẹ́ dá sẹ̀ríà fún yẹn kí ló porúkọ ẹ̀ fún yín. Àdùkẹ́ Àdùnní. Àdùnní mo gbé ṣé ẹ ti ṣe nǹkan fún. kí n tiẹ̀. yéé olórí burúkú ṣé Àdùnní tó ń sọ fún yín yẹn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ìyẹn ò gbọ́kọ ẹ̀rọ ló ń pa. wèrè tó kúrò lọ́dọ̀ yín sìn pẹ̀lú Àdùnní yẹn àwọn méjì mo mọ̀ dáadáa. ọ̀dà n ò ṣe nǹkan kan mo ní kó rè mú ọkọ̀ ìyá rẹ̀ wá ó sì lóhùn ó mú wá títí ọ̀la sọ́túnla ṣé kò jù bá ń lọ. ọba dé àmà tó kí n sọ ìyàwó ẹ̀. nurse Bísí sọ fún mi pé pregnancy test mo ṣe pé positive ni. òótọ́ ni positive ni ẹ ti lóyún oṣù méjì. èló ni kí wàá mú wá báyìí.
fún kí nìyẹn. kí bá mi ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe náà ni. mo sọ́ọ̀rì gan-an tó bá jẹ́ pé kí ni àbọ̀ṣe. ẹ lè má tún gbúrò ẹ̀ máa láyé. nǹkan tẹ́ ń sọ fún mi sì ni pé ẹ lè bá mi ṣẹ́ oyún yìí. mi ò lè ṣẹ́kọ́ ẹ má jẹ́ ká ṣe rárá. kí ni mo wá fẹ́ ṣe báyìí torí Ọlọ́run kí mo fẹ́ ṣe sóyún yìí báyìí. ṣe sí kí ni kí ló tẹ̀yìn èèyàn yìí tẹ́ kì í náà báyìí. ohun tí olówó ń wá tí ẹlòmíì ti fi àìmọye ọdún wá tó sì ń wá lọ́wọ́ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí òun lọ́lọ́run ṣe fẹ́yìn tẹ̀ ń wá bẹ́ẹ̀ ṣe máa gbégbá yìí. ẹ fi sílẹ̀ ló máa tọ́jú ẹ̀. níbi tọ́rọ̀ gbédé dúró òkú ò gbọ́dọ̀ fara pamọ́ fẹ́ni tó máa wẹ̀ o lóòótọ́ àlè mi lárákùnrin yìí mo dẹ̀ máa rán Yẹmisí lọ sọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n gbà tó yá mo rí i pé wọ́n jọ ń láṣepọ̀ mo bá lọ bá arákùnrin ti bíjà mo rò pé yẹn lọ bá fa wàhálà ó tán o bó ṣe bẹ̀rẹ̀ orí burúkú ẹ̀ látijọ́ yẹn nìyẹn kó tó di pé ó fi wá sọ́dọ̀ yín ẹ gbà mí ó ti sú mi o. ń gbọ́ bọ́rọ̀ ṣe rí nù. bá mi bó ṣe rí gẹ́lẹ́ ló ṣe ṣàlàyé fún yín yẹn èmi náà ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ ẹ̀ ṣe wá rí tí ẹ̀ ló dùn mí jù torí pé mo sọ fún gbà yẹn mo ní Yẹmisí tó ń bá rìn kò ń ṣe ọmọ gidi ó ti bẹ́ jù ṣùgbọ́n kò gbọ́ sí mi lẹ́nu òun ló wá délẹ̀ yìí o àti pé mi tiẹ̀ tí wàá mọ̀ pé ọ̀rọ̀ àyàn àlè ó tún wà láàrin wọn kí ni ká ti gbọ́ pé rú wọ ó dín di àgbàlagbà oyún àlè ó tún fi tọmọ kékeré yẹn létí ẹ rí pé ó burú jáì. bàbá mi kárí lọ́hùn ọ̀dà àárọ̀gbọ́n dá síyùn ṣùgbọ́n mo fẹ́ bá ọmọ yìí ní gbólóhùn wòmí èrè àgbèrè níwọ náà jẹun kọ́ wa dúpẹ́ fún ẹlẹ́dàá rẹ̀ tó jẹ́ ọmọ báwọn nítorí àwọn bàbá mi mọ́nímọ́ní wọn a máa pòwe kan wọn lóbìnrin tó bá ń bẹ nílé ọkọ tó tún yàlè bí ọba para rẹ̀ yọ pọkọ dànù kò sínú ilé tóbìnrin ti ń ṣàgbèrè tálàáfíà yọrí síbẹ̀ ìwọ náà ti wá jèrè rẹ̀ náà nù mo rí i pé ọkẹ́kọ̀ọ́ wáyé. bàbá kéde máa wo o afáráwé ni mo ṣe ọkọ mi ò fi kókó jẹ mí yà rárá ó tọ́jú mi ojú kòkòrò ló bá mi débẹ̀ ojú kòkòrò ni. ó ní ojú kòkòrò ni ká dúpẹ́ tí ọ̀pá ọ̀ dànù ọ̀dà àti rọgbọ́n dá sí yìí tó kù tẹ́sí rèé o yóò mọ tiẹ̀ dá fọmọ náà sátidé ẹ padà wá sátidé lọ́sàn-án torí ńgbà tí yóò mórúkọ ìyá rẹ̀ wá fún mi. ó ti mórúkọ wọn mi wá. ibi tó gbé jókòó sínú bí ọba sí ọ̀dọ̀ mi tó mú wá nǹkan ó ti ré kọjá lọ́dọ̀ rẹ̀ wọ́wọ́ yìí nǹkan mo fẹ́ sọ o mo sì ní kí òun náà mú ìyá rẹ̀ lọ́wọ́ níjọ́ sátidé èmi fẹ́ fi ojú ajé kò ní sọ ní o mo fẹ́ kí ṣóńṣó méjì ò ríra wọn báyìí mo sì yanjú gbogbo ẹ̀ ọ̀dùn bá ń lọ ẹ̀ẹ́dó bó ní ìrìn àjò ti yín. bàbá mi owó tèmi rè funfun nẹ́nẹ́ o ọmọ mo fẹ́ fi gbẹ́jọ́ o. mo tiẹ̀ jẹ́rìí rẹ̀ n ó fi pankẹ́rẹ́ náà di àṣùbà ni. táwọn tiẹ̀ fẹ́ fi jọ. ẹ ṣe bá mi ẹ ṣe bá a máa yọjú sí yín. ẹlẹ́pọ̀ ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí kí ni àmọ̀ràn tẹ́ ẹ lè gbà wá lérí gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. ẹ ṣeun bàbá mo dúpẹ́ ẹ pẹ́ fún wa àgbà yín àkálẹ̀ ọgbọ́n tẹ́ fi pé ìjókòó yìí
ọgbọ́n náà ò ní tán bẹ̀ a máa rí yín bá o ṣe rí inú mi dùn nítorí pé òótọ́ ìdí ọ̀rọ̀ yìí gbogbo wa la ti rí àmọ́ èyí tó wá kù ń bẹ̀ ó wà láàrin èmi àti ọmọ tèmi ẹ ṣé gan-an kínní kan ni mo wá fẹ́ bẹ̀ yín bàbá ẹ bá mi rí i pé ẹ yanjú ọ̀rọ̀ yìí fún wọn kíjà náà kó tán kó parí. abiyamọ tòótọ́ ẹ kárí pàbíamọ gidi ṣe ń sọ náà lẹ́sọ àwọn onílẹ̀ ọba yanjú ẹ̀ Àdùnní ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ mo sì fẹ́ kọ́rọ̀ mi ó wọ̀ ẹ́ létí sọ̀rí pé ọjọ́ orí rẹ ju ti ọmọdé yìí lọ ọmọ náà sì ti gbà pé òun kọsẹ̀ ó gbà pé òun ṣàṣìṣe bí ẹlẹ́jọ́ bá ti wá mẹjọ́ rẹ̀ lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ńgbà tó ti gbà pé òun jẹ̀bi mo fẹ́ kó ṣàforíjì fọmọ náà kí gbogbo ọ̀rọ̀ mú tán níkùn rẹ̀ àkúkú máa ṣe bí elédùà bí ò bá sí tọmọ tèmi tó jọ rẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ mi bá ti ṣe sí ọ̀hún kọ́ tàbí tó bá rè ṣe ń bò mí ẹ jẹ́ ká gbà wípé pélédùà ṣe kọ́nù wọn ò fẹ́ kọ́ bínú mo fẹ́ kọ́ ǹdẹ báyìí kọ́ fọmọ náà mọ́ra. Kò sí wàhálà mọ́ kò sábúrú. ọjọ́ kan lòdodo àbá ìwọ wá ń purọ́ fèmí pé pẹ́pẹ́ sí pé chief pé ọkọ ẹ̀ ni àṣẹ ẹgbẹ́ gbọkọgbọkọ ló ń ṣe gbogbo ìwà pálapàla ìwà ìdọ̀tí tó ti ń wù látìgbà tó ti di sisi o ò fẹ́ jáwọ́ nú ẹ̀ o kò fẹ́ máa fẹ̀mí ara ẹ̀ wéwu o fẹ́ fẹ̀mí ara ẹ̀ ṣòfò ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ náà wà ń tà tó ń wẹ́ni tó máa bá wọn sọ gbogbo èyí tí mò ń bẹ́ẹ̀ sọ èyí tí wọ́n rí àmọ́ ìwọ tí tó rẹ́ni tó ń bẹ́ẹ̀ sọ aṣọ títí olóògbà wo a máa wò gbẹ̀yìn ẹ̀. mọ́mì ṣé wàá fẹ́ máa ṣépè fún mi sìn ni. ṣé mi ti ṣépè ọ̀wọ́ ẹ̀ gbé ìpè gidi gan tí n bá ń ṣe pé mi ni mo bí ẹ ó yẹ kí n máa jí láàárọ̀ kí n máa fi èpè fi wẹ̀ ní gbogbo ìgbà ìwọ lójú wòǹkòwòǹkòkò yìí onírọ́ olè oníjìbìtì ọ̀dọ́kọ́ gbọkọgbọkọ gbogbo ìwà burúkú ló pẹ́ sí ẹ lọ́wọ́ olè olójú kòkòrò olè òní pa mí òní pa mí òní pa mí wọ́n bá má gbọ́ tó bá kú màá jí ẹ máa dá mi lò dákú. ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fífó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fífó bá parun. ọ̀gá yẹn kú lóko orí àgádá fọwọ́ pọ́n ìṣòro nìní ò ní múrelé o odò lọ́ọ́ máa mú lọ tààràtà ńgbà tó bá dòdò ó jù sódò jù à ọmọ wa bu àlè bọ́ bá ti jù sódò tán má wẹ̀yìn o kí ni mo pè é. mo ti gbọ́ bàbá. sọrí léyìí olúgbòhùn àfọ̀gbòhùn ni kí n mo pè é. olúgbòhùn àfọ̀gbòhùn. bó ti wà yìí téèyàn bá ti banu nǹkan téèyàn bá ti sọ fún yàn náà ni ó máa ṣe lọ ọ wà á mú un lọlé tó bá ti di aago mẹ́ta ǹdájí ó mú èèbanu ọ wà á máa sọ̀rọ̀ sí pé ìwọ lágbájá ọmọ lágbájá èmi lágbájá ni ń bọ̀ sọ̀rọ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ò ní jára ayé ò ní jẹ́rọ ọ̀ràn bẹ́ẹ̀ ni ọ wà á máa pe òun sí i ọ máa pe gbogbo ọ̀rọ̀ tí òkété ti bálẹ̀ sọ báyìí nílẹ̀ máa gbọ́ abẹ́rẹ́ ìkọ̀hún aṣọ bẹ́ẹ̀ ni kọ̀ǹkọ̀ ìkọ̀hún odò
bí o bá ti bá a sọ̀rọ̀ yìí o bó ti ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni kọjá wọn rẹ̀wẹ̀n kí mo pé o kọjá wọn rẹ̀wẹ̀n kó máa lọ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé bàbá ẹ ṣé mo dúpẹ́. àmọ́ o ọba ti lò ó tán ọ̀ dà padà fún mi o. tí bá ti lò tán bàbá màá dá padà fún yín. ọjọ́ bó ti jẹ́ káàbọ̀ o. ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò. Fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ajá tó bá máa sọnù yé òkò nígbà fèrè ọdẹ ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun ọlọ́kan líle onígbà. Ọ̀dà Emmanuel. Ẹ̀lẹ́. Ẹ kú ìjókòó. Ẹ kú àìsàn náà. Àdúrà wa gbà ọ́. Mo ní kémi náà tó lọ sùn kí wọ́n bá yín fi àdúrà ìjagun díẹ̀ ni. Ká gbàdúrà. Olúwa Ọlọ́run lágbára o. Gbàdúrà fún àwọn ọmọ rẹ. Àmín. Ogun ayé kò ṣe gbé yín lọ. Àmín. Ìmọ̀ta kó má ṣe ṣẹ. Àmín. Ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ ẹni kì í dalẹ̀. Ìmọ̀tú èkùrọ̀ bá gbìn ọlọ́ta ní túká. Gbogbo ìmọ̀ta lórí yín ní orúkọ Jésù Kristi kó dá sọ́. Àmín. Wọ́n dòfo. Àmín. Kẹ́ríṣẹ́ ṣe. Àmín. Gbogbo àwọn tó rí wáṣẹ́ kò ríṣẹ́. Àmín. Iṣẹ́ tí ó tó ìṣẹ́yìn kọ́lọ̀ kó pèsè fún yín. Àmín. Àwọn tó ti ṣiṣẹ́ kẹ́sẹ̀ kó wá ṣe bọ́. Àmín. Kára ẹ̀ kó gbà. Àmín. Kẹ́ ẹ̀ forí ìṣòro. Àmín. Ọlọ́run o! Àní ní àsìkò yìí.
lọ́gọjọ́ lọ́wọ́ ní òru yìí tọwọ́ ti pa tẹsẹ̀ ti pa wá rọ lásìkò yìí ẹ wá gbàdúrà wa ẹ wá gbàdúrà wa kẹgbà yín rẹ kẹ gbogbo rẹ bàbá ṣèyanu ọmọ ṣèyanu ẹmọ ṣèyanu ẹjọ agbára yín ẹjọ agbára yín ẹjọ agbára yín ẹṣèyanu 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 ẹjọ ọlọ́run Jésù lọ wa. Àmín 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 lórúkọ Jésù. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ọlọ́kan líle onígbà kò nígbà fi bó bá parun. Ajá tó bá máa sọnù yẹ òkò nígbà fèrè ọdẹ. Ó pẹ́ títí ohun tó ń ta tán. Àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. Ó pẹ́ títí epo àtúnlẹ̀bù. Ó pẹ́ títí ohun tó ń ta tán. Àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. Ìwọ lànà ìwọ lónìí, ìwọ lọ́tún ìwọ lósì. Alára ń fara ẹ̀ dára ó gbàgbé para ń bí ni. Àǹtí aládùn lábẹ́ ìtàn, gbogbo akọ ló fara dá lọ́la. Àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. Ó pẹ́ títí epo àtúnlẹ̀bù, ó pẹ́ títí ohun tó ń ta tán. Àǹtí alágbèrè ó jẹ́ ronú rẹ̀ wò kọjọ́ tó dalẹ̀ tán. Ó pẹ́ títí